àwa egbèrè olóye àwa mà wá o láti iléeṣẹ́ Yo tẹlifíṣàn o àwa rèé o mo kí yan nílé ọ̀rọ̀ àbámiyèmí nílẹ̀ kálẹ̀ mo kí yan ní àpọ́ì mo kí yan ní dédé ìpínlẹ̀ Oǹdó mo kí yan ò Nàkúrẹ́ ò ní Ọ̀wọ̀ Àkókó ọwọ́ ọmọdé mo kí yan o Àkókó Ìkàrẹ́ dédé yan pátápátá mo mà kí yan o kí yan láti iléeṣẹ́ wa Yo tẹlifíṣàn orí ètò wa ètò dédé wa ọmọ Oǹdó ètò yìí ẹmú ìkálẹ̀jà akamúfọ́ akamúlàjẹ akamúfọ́ akamú èdè Oǹdó akamúfọ́ gbogbo ọkàn láàka jáwọ̀ èdè Àkúrẹ́ akamúdédé èdè yànyà akapò mára dédé wa ọgbọ́ èdè ara wa nípínlẹ̀ Oǹdó ni á dẹ̀ mọ̀ pé pàtàkì yìí ẹ fọ̀ jù ní orí ètò yìí ẹ máa ń fọ̀ nípa ìbálòpọ̀ ọkùnrin àti obìnrin ìsọ ti jẹ ogún tó ìṣèyí mo ti rí yóò ti ṣe pàtàkì tó àwọn yóò ti mẹ́ẹ̀tọ́ yìí àti ìwà ìbàjẹ́ yóò wà nílẹ̀ àwọn yóò ti kéré ìyé olóyìnbó pé wọ́n ń da éèjì ohun ẹ̀fọ́ lórí ètò yìí ni nígbà bá dẹ̀ yá àtàkàfọ̀ nípa àwọn oúnjẹ ìyẹ́ ẹ̀jẹ̀ ní ìpínlẹ̀ Oǹdó àti ìṣẹ́ tí wọ̀ aṣọ ní ìpínlẹ̀ Oǹdó aṣọ yìí àwọn Oǹdó wọ̀ aṣọ yìí Oǹdó nífẹ̀ẹ́ yìí ẹ̀jẹ̀ yìí àwọn Oǹdó ìlú Oǹdó tán gangan yà nífẹ̀ẹ́ yìí ẹ̀jẹ̀ yìí kálẹ̀ jẹ́ aṣọ yìí kálẹ̀ wọ̀ orin wá dédé dènyànyẹ̀ ti Àkúrẹ́ tí Ọ̀wọ̀ dédé àtàkà mú wá lórí ètò yìí àmọ́ ní lọ́wọ́lọ́wọ́ báyìí ìbálòpọ̀ ohun ẹ̀ tí fọ̀ ni àwọn àbámiyèmí mo dúpẹ́ lọ́wọ́ wọn dédé iṣẹ́ tí ṣe lórí ìwé iléeṣẹ́ yìí ẹ̀ ń bá wa láìkí ẹ̀ ń bá wa ṣí ẹ̀ ń bá wa kọ́mẹ̀ntì yìí wọn dẹ̀ ká bá wa sọ̀scribe lórí ìwé iléeṣẹ́ wa yìí Yo tẹlifíṣàn ní YouTube aka support wa o Bàmílẹ̀dùmarè aka support dédé wa ní èmi yìí ó ní ọ̀rọ̀ ya fẹ́ jọ gbéyẹ̀wò ọ̀rọ̀ yà àdèjọ́ fẹ́ gbéyẹ̀wò yìí ó jẹ́ ọ̀rọ̀ yóò ṣe pàtàkì tó jẹ́ pé dá wàhálà lẹ̀ láàrin ọkùnrin àti obìnrin ìyẹn ọkọ àti ìyàwó àgàgà àmú ẹ̀ á ṣẹ̀ṣẹ̀ gbéyàwó dá wàhálà lẹ̀ láàrin wọn kí afẹ́fọ̀ nípa yìí ìjùnà ọ̀rọ̀ jí ọkùnrin jí lé agbára ìbálòpọ̀ tó yẹ pa akọrin kan yẹ pé jàmbá fẹ́ ní ìbálòpọ̀ báyìí a lè lọ lórí wo ó kéré pa 30 minutes 30 ṣẹ́jú ìmú ẹ̀kẹ́ ti lọ 1 hour obìnrin yẹn kẹ̀ ní lágbára ẹ̀ ìmú ẹ̀kẹ́ obìnrin yẹn ó ní ìyá olóyìnbó pé ó ní high libido ó ní agbára yìí a lè mú lọ ìbálòpọ̀ yìí lọ yí wákàtí kan ọkùnrin yìí mo fẹ́ kẹ̀ lè nágbára ju 5 minutes ìṣẹ́jú 5 ẹ̀rí fẹ́ wàhálà ti dé Bàmíyèmí wàhálà mà ti dé wàhálà ti ṣẹlẹ̀ kí ìṣe ohun ti fẹ́ lọ di wàhálà ní ká ṣẹlẹ̀ nínú ìbálòpọ̀ ara àwọn yé ṣẹlẹ̀ rẹ̀ yẹn ó dá o ẹ̀sìn mú ẹyin ní ìgbà yí ọkùnrin àti obìnrin yájọ ní ìbálòpọ̀ ṣùgbọ́n àwọn afẹ́ra alé gẹ́gẹ́ bí lọ́kọ láya àwọn afẹ́ra alé tán wọn ẹ̀fẹ̀ yóò wá ṣẹlẹ̀ ká ti fẹ́ ṣe yìí ìyé Èkìtì fọ́kí láti ṣe yìí sí o Èkìtì kété àti débò kàáyí mú o Èkìtì kété àti tó bẹ̀ lọ gẹ́gẹ́gẹ́ kí ọkùnrin ti fẹ́ ṣe ọkùnrin yẹ pé ó lè ní ìbálòpọ̀ odidi wákàtí kan 1 hour obìnrin yóò fẹ́ kẹ̀ 5 minutes etí kéètò gbogbo ọ̀fọ̀ pé bóyá ẹ̀rẹ̀ èpo ẹ̀ àbí bóyá àwọn ká kéètò nábẹ́ ọkùnrin yìí àbáka gbòdòdó nọlé àti mọ̀fọ́ edoko náwó ká ti fẹ́ sẹ́ra yìí di wàhálà níṣó ìyẹn ìdèdè sẹ́ni fọ́ ó ṣẹlẹ̀ o ní ọ̀dọ̀ tèmi lóòótọ́ àwọn àgbààgbà yìí kọ́ wa ní sẹ́ẹ̀sìn ayé ẹ̀sẹ̀ ni bí ọkùnrin àtòbìnrin bá ní ìbálòpọ̀ ní àyìn tìgbéyàwó àmọ́ ká tí a wá sébè ọkùnrin mú ẹyẹ pé ní òkun abẹ́ ìmú ọ̀tọ̀ tó wá ní abẹ́ máa lò ìmú ẹ̀kọ́ tó wá máa lò ó tó lè nágbàjú tóbìnrin lọ ká ti fẹ́ wá sébè yí ènìyàn mẹ́ta dúró ní méjì ká ti fẹ́ ṣe Àbámiyèmí ọ̀rọ̀ yẹn mẹ́dá wàhálà lẹ̀ gan láàrin ẹbí láàrin lọ́kọ láya yíyẹ fọ ọkùnrin yẹn agbára ẹ lọ tó dẹ̀ nífẹ̀ẹ́ yìí ẹ̀ẹ́dẹ̀ fẹ́ ṣàgbèrè
fẹ́ ṣàgbèrè aya ẹ̀kẹ́ ẹ̀nẹ̀mí ẹ̀ òmú ẹ̀kẹ́ aya ẹ̀nẹ̀mí ẹ̀ ọkọ ẹ̀ ẹ̀nẹ̀mí tàti fẹ́ sí òmú ẹ̀ tó rẹ́ o ọkùnrin yìí ó nífẹ̀ẹ́ yín yóò ká yí aya òyìn ẹ̀bìsẹ̀ yìí yóò gbé náà tẹ̀yìn yóò kọ̀ díẹ̀ yìí yóò kẹ́ ẹ̀ka òkè yóò kẹ́ ẹ̀mẹ́jì òkè yóò lówó ẹ̀gọ́lẹ̀ tí yẹn ń yàn ni nítorí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin àárín kẹ́ni gẹ́gẹ́ bí ń wá dùn mo ti fẹ́ inú gbọ̀kàn mọ ọkùnrin mú ẹ̀bẹ̀ lè jẹ́ pé ó ti ní stress wá náà ti bu sẹ́ jọpọlọ dédé ti dàrú yóò nídìí àti rest àbí èròjò òhun jọba ní ìbálòpọ̀ tó ṣe ìbálòpọ̀ dáadáa tó tẹ̀ lọ́rùn àwọn dédé òye fún ní wàhálà yẹn awalẹ̀ jẹ́ ni a máa yà yìí wọn mẹ́wú lẹ́kẹ̀rẹ́ gbọ́dọ̀ fẹ́ yá àyà yìí ní ẹ̀nẹ́gbẹ́ ní ẹ̀nẹ́mí ẹ̀ yìí ṣe súkẹ́súkẹ́súkẹ́ àyà yóò ti rẹ̀wé tí kẹ́tò ọkùnrin àwọn kàwé àdúgbò fún mi rèépù ayaláya àdúgbò fún pé bí ẹni bá ọmọ ọ̀dà èjì ọmọ ètì tó ọjọ́ orí yẹn lè ṣe kéde pé mi bá hùn àwọn kan bá èmi lè bá ya ẹ̀hùn èmi lè bá ya ẹ̀sìn sọ́yẹ́ títí ṣe nítorí pé àyà aka kégò ni obìnrin mú ẹ̀kẹ́ tó rẹ́ obìnrin mú ó nífẹ̀ẹ́ jọkùnrin jí káwọn bìsẹ̀ yí tẹ́gùn náà tẹ̀yìn àbí jí ṣe onígàjìgá jí kẹ́ ẹ̀wọ́ òkè ọkùnrin ẹ̀kẹ́ èèmọ̀ jí ti dùbúlẹ̀ lé aya bìsẹ̀ ìbára ti dùbúlẹ̀ lé aya ìtìlẹ̀ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ọmọ afọ ọ̀hún kẹ́tì pé afọ bíi pásítọ̀ àbí dádì àmọ́mí style ayé ti kọjá yẹn lọ torí jọkùnrin wọn bá jáde òde tó bá ṣèṣì tóbi ẹ̀yìn kan bá la fún ní ìsẹ̀yìn tí gbé wá tóbi ẹ̀yìn mú gbà ń jẹ́ nàbìsẹ̀ tóbi ẹ̀yìn mú gbà ń sí àti ọkọ̀ ti lọ tèrò kí wọ́n bẹ́ẹ̀ mọ̀ fọ́ yìí ó ti lọ tẹ̀fẹ́ kí ara lè ṣe ta lè mú dẹ̀kun kẹ́ni yìí ọkùnrin ìwọ rẹ o obìnrin kẹrẹ wọn wá lè ṣe ni pé yóò obìnrin yẹn ti hàn wájú díẹ̀ tọkùnrin láì hàn ẹ̀yìn tàwájọ balance nàárín kóòtù náà lè fọ yìí ni pé jí ọkùnrin yẹn bó bá ṣe pé bóyá 1 hour wé lọ jàgbára ká 1 hour jàgbára ìyàwó ẹkẹjẹdẹ káàdù 15-20 minutes òwò dẹ́yìn 30 minutes kí ẹ wá ka rẹ̀ díọ̀ kí ẹ dẹ́ 30 minutes yí àyà ẹ láì jẹun láì tí wá bá ẹ ní 30 minutes jí tíra àti èkìrìsì tiẹ̀ láì lọ 30 minutes ní ìgbẹ́bẹ́sẹ̀ yẹn díẹ̀díẹ̀ àkàmára wọ obìnrin yẹn wákàlàkà blend má ọkọ̀ ẹ láì àkàgbé ẹ lọ bọ̀ ń fẹ́ gbé ẹ lọ díẹ̀ di àárín pẹ̀lẹ́ kùtù àmúkùrù pẹ̀lẹ́ ẹ̀fọn yẹn bá ti bọ́ lé kẹ́nẹ́ nìsàlẹ̀ ọmọ fún díẹ̀ ẹ̀dọ́pá ní ẹgbẹ̀dọ́pá pọ̀n gbó tó bá lápá pọ̀n ó bá pọ̀n jẹ́rẹ̀ yẹn ó yẹ yan mi fọ̀ yìí ìyá fẹ́ ṣe lèrè yẹn jẹ́ àdùká ṣe díẹ̀ torí èmi hàn tọkùnrin inú gbòòrò lọ èdè níhàn tóbìnrin láì mú gbòòrò lọ jájọ wá ṣe yéege ìdí ẹ̀rẹ́ jọkùnrin mú fẹ́ obìnrin kan obìnrin láì mú fọkùnrin kan já lè jọ ẹ̀jọ́ ara wa ni ẹbẹ́ fọ̀ yìí ó important gan-an má já tàn án mẹ́lẹ̀ tàn án àti bàbá má jí tàn án já nìkẹ́lẹ́ já tẹ̀ kẹ́nẹ́kẹ́nẹ́ ó important ara primary assignment wa gẹ́gẹ́gẹ́ rẹ̀ yìí fẹ́ra ń ọkùnrin obìnrin afẹ́rẹ́ lọ ìsinmi ráńpẹ́ ẹ padà wá ẹ̀tìpó olórí wọ́fẹ́ ẹ̀fọ̀ náwọ̀ yìí o ẹ̀tìpó olórí ẹ̀ afẹ́rẹ́ lọ ìsinmi ráńpẹ́ àbáwa láìkí ẹ o àbáwa share àbáwa kọ́mẹ̀ntì yìí àtàbáwa share lórí Facebook níbo dédé ẹ̀ǹdẹ̀ báwa subscribe lórí wo iléeṣẹ́ wa Yo Television padà wájú arébò mímọ́ àríwáfọ̀ ẹ̀fọ̀ yóò gbò mímọ́ mo fẹ́ arébò omi yàrá mọ́ ni wọ́n á padà wá àṣẹ o. àmọ́ tí káàbọ̀ o àkúlẹ̀ abàmìyè mi òun ẹ̀fọ́ lẹ̀ lọ́ẹ̀ tí kò lọ́rù ẹ o ọ̀fọ̀ yèmí ní ẹjọ́ ọ̀fọ̀ lọ́yìn kí a ti a ṣe jí kẹ́mẹ́ wàhálà àyè ní kásẹ̀lẹ̀ láàrin ìgbéyàwó ọkọ mi ó ti máa kẹ́mẹ́ ṣe jù aya mi máa ṣe aya mo ti máa ṣe jù tó ọkùnrin mú èrò bá tí a wá fọ́ pé bóyá ọjọ́ fèmí nìkan tẹ́ ọ̀ràn márùn ó yẹ fọ́fẹ́ la ka ṣaṣẹ́wó ìṣòro fẹ́ ṣaṣẹ́wó bọ̀rá sọ̀rọ̀ pé àyà ẹ fẹ́ ṣe aṣẹ́wó kí àyà ẹ rọ̀bọ̀ pé wọ́n ti ní dìí mú díẹ̀ márùn-ún bóyá díẹ̀ wo ìyẹn ṣe yẹn ń bá wọn mú díẹ̀ márùn-ún èyí wàhálà ní ìjọba bá mú díẹ̀ má wọn náà bá tẹ̀ díẹ̀ yìí bá ṣe yìí máa fọ̀ pé bí aṣẹ́wó ni fọ̀tọ̀ tẹ̀rẹ́ fọ sì tó fẹ́ la ó sì fẹ́ mú sáà lọ́jọ́ òde wọ́n bá fọ̀ yìí mẹ́sẹ̀ rẹ̀ yètò ẹ̀sẹ̀ rẹ̀ àwọn méjì afẹ́ra wa jẹ́ lè tẹ́ mọ̀rùn jẹ́ mi láì lè tẹ́ ọ̀rùn táyé kẹ́hìndé ya bí nínú iná olú kan
ẹ̀hún kan lè tẹ́lẹ̀ at the same time onúgbọ̀kàn ọ̀kan nífẹ̀ẹ́ kẹ́nẹ̀kan jù kan lọ ọ̀kan fọ ìṣẹ́gun ti fẹ̀rẹ̀ ìkejì àfisàn ti fẹ̀rẹ̀ ìdí èrè ọkọ àtobìnrin tàbá ti fẹ́ra wa ayàjọ méjì àjọ balance ara wa papọ̀ a máa yẹ ìjà ya nínú kẹ́nẹ̀ yìí ó yàn mẹ́tẹ̀ ni mo ní dédé gbà oko mà yàn bí ọ̀fọ̀ ọ̀rẹ́ mi kàn ó jòbó yàn jù yán mo kí ẹ ò bọ̀ra mi dayọ̀ ó jòbó yàn jù yán kẹ́nẹ̀ ó yàn jámùtẹ̀rẹ́ àtàwàdà yàmùkú oníbẹ̀ ó yàn inú ìdùnnú bá wa ẹ má yọ bá wa jọkàn àtòbìnrin bẹ́ẹ̀ sẹ́ akayọ̀ bẹ̀tẹ̀ inú akadùn inú ọkùnrin akadùn inú obìnrin akadùn torí pé kí ni ẹjọ́ múra wa ẹgbùn bìsẹ̀ èyí láì mú ní bìsẹ̀ yìí inú àwọn méjì àjọ ká dùn ṣùgbọ́n ká ti fẹ́ wá síjẹ̀ ní ká dùn ìjálẹ̀ àtọkùnrin àtobìnrin àyè jàmú kẹ́lẹ́ yìí jàmú kẹ́ra wa ọ̀run máa ẹjọ́ ọkùnrin yẹn fọ àyà mi ó ti láìkí ẹ̀ jù sọ́fẹ́ làkàdọ́gbọ́n dé kò mú ẹ̀nu dé tàbí tí yóò yẹn fọ ọkọ̀ mo ti láìkí kẹ́lẹ́ yìí jù tó fẹ́ ká mọ́ gbọ́n lánàá girlfriend mọ́ òde ẹ̀sẹ̀ ọlọ́run yóò dá líkánukú òun ó dá líkánukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó dá wa ọ̀tọ̀ọ̀tọ̀ òun abánifẹ́ ní èlé dọ́gba tí ìgbéyàwó bá lè yànjá máa ka jà lékẹ́ni àyíká àwọn méjì jájọ balance ẹ̀ jájọ ká balance ẹ̀ owó ọkùnrin yẹn tó bá ṣe àyà ẹ̀ máa ń ṣe dáadáa owó ẹjọ́ ọkùnrin yẹn kájọ ká gbé àyà ẹ̀ díẹ̀ ká mú jẹ́ kí ká yàn kọ́kọ́ ká ra ohun bọ̀bọ̀ rí sírísí ká bá síré náà hàn ká bá síré ká ra rí sírísí jọ́kàn ẹ̀ ká wálẹ̀ yínú ẹ̀ ká dọ̀ kọ́kọ́ bá síré dáadáa lóyún bẹ́ẹ̀dì wà ní pé tútù wa mú gbé wọn náà wà á mú gbà ẹ̀ tó wá ká yàn lọ máa ṣe gbọ̀ngbọ̀ngbọ̀n ọkùnrin mọ́tò sẹ́bẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n kò ṣẹlẹ̀ ṣé gbọ̀ngbọ̀n ní kọ́gun ogun ọ̀sàyè yìí ayé yìí ṣogun wà ẹ̀dọ̀ ká ṣe díẹ̀ tútù wa mú wọ̀ 1 hour 2 hours obìnrin nímọ̀ àwọn obìnrin láì yàbá ti lè fọ ọkọ wa ó nífẹ̀ẹ́ kẹ́nẹ̀ ẹ̀dọ̀ ká bá sí rẹ́ bóyá òun ẹ̀ nífẹ̀ẹ́ ti ní yéye lágbágbá ìwọ́kẹ̀wọ́dẹ̀ nífẹ̀ẹ́ yìí dípò kó tí a ṣe ká mọ́wọ́ dùn àwọn oríwo ká mọ́wọ́ gbòòrò àyà ẹ̀ ká mọ́wọ́ gbòòrò abẹ́yẹn wọn bọ̀ kẹ́nẹ́ jìlá yìí ẹni méjì kan yín náà yìí ká mọ́wọ́ gbòòrò ká bá sí rẹ́ gbé kẹ́nẹ́ gbé ẹ̀rín yàn bá sí rẹ́ tó bá bá sílẹ̀ yàrá ká lọ ó lè hárẹ́ wá tẹ́ ìdí séjì dá o ṣùgbọ́n ẹ̀mí yọ á ti ká bá lọ títí wa mú wọ̀ 1 hour wọ́n èmi màá yán méje nímọ̀ àyíjà máma yíjà mú ìjà yìí kẹ́nẹ̀ yìí àyíjà ká sí ti ká yàn mọ́ ọkùnrin ti ká yàn mọ́ obìnrin tí àwọn méjì àjọ ká balance ẹ̀ máa ìjọ ọkùnrin ká bú aya ẹ̀fọ́ aya wọn ti láìkí ẹ̀ jù máa ìjọ obìnrin láì ká bú ọkọ ẹ̀fọ́ ọkọ wọn ti láìkí ẹ̀ jù ọlọ́run ó dá wa lọ́tọ̀ọ̀tọ̀ ni yà lè jọ gbádùn kẹ́nẹ̀ yìí kí mo tó wá ká fọ̀ ni pé àwa obìnrin jọkùnrin tó bá sọkùnrin ọkọ wa máa ń ṣe jíbẹ́ yí wa ká yí bó bá ká ẹ̀ òkè kó òkè tó bá mú ẹ̀yìn ẹ̀ tì í gbá mú tì gbá tó bá ká ẹ̀ lówó síà kó lé ká mú fẹ́ ṣe jẹ́ ìdọ̀ka séjì ká yàn á ká yàn mọ́ pé tí yàn ẹ̀ ò ká rẹ̀ mọ́ èèmẹ̀ yàn mí ò ká rẹ̀ mọ́ bọ̀dá jọlọ́dí ò ká rẹ̀ mọ́ bó ti sẹ́yìn ká ìdọ̀ka ṣe gbogbo bá ti yí ẹ̀ ká yí bó lè sì yàwó ẹ̀ lẹ̀ bọ̀rá bó sì yàwó ọ̀fọ̀ngàn ẹ̀fọ̀ à bọ̀rá ọ̀fọ̀ngàn ẹ̀fọ̀ ọkọ mi gbẹ̀dẹ̀ tó kẹ̀yìn mi gẹ́ mú ẹ̀yìn jẹ́ gbẹ̀yìn sí wọ́lá tó tra èèyàn gbẹ̀dẹ̀ tó fọ ya gbẹ̀hẹ̀mí kan òkè máa bú fọ aṣẹ́wó ìsàṣẹ́wó bó bá fọ gbẹ̀hẹ̀mí kan òkè yẹ ká ṣébẹ̀rẹ̀ wọ́lá gbẹ̀hẹ̀yìn òkè wọ́n láwù àjọ yàn án méjì papọ̀ ni bó tó fọ ẹ̀hẹ̀ méjì bá mi kó òkè kó ẹ̀hẹ̀ méjì kó lé ìyíká méjì yẹ ká rẹ̀ mọ́ yẹ ká rẹ̀ mọ́ yẹ ká rẹ̀ yẹ ká rìn yẹ ká rẹ̀ mọ́ á ká yàn án méjì á yàn án papọ̀ á yàn án méjì túgbọ́n sẹ́wọ̀n 1 hour ní mùgbà ẹ̀ kẹfọ̀ gẹ́ràn yìí má ẹ̀ka fọ̀ pa àyà ẹ̀ láìkí ẹ̀ jù ọkọ̀ wọ́n láì máa ká fọ àyà wọ́n láì máa ká fọ ọkọ̀ ẹ̀ láìkí ẹ̀ jù àmì èjì ajíkẹ́nẹ́ ká yàngán kẹ́nẹ́ yẹn mú gbéyàwó dúró o yẹn mú gbéyàwó dúró tí ọkùnrin máa fọ ọkọ̀ àyà wọn ti nẹ́kẹ́nẹ́ jù jẹ́ ọkàn mọ àyà mọ́ ẹ̀ka fọ ká dédé wọn yóò bá ti bá nára ọkọ̀ ẹ̀ mú fẹ́ gbà á yànjọ ká mú ìfẹ́ àmẹ́ẹ̀dì ẹ̀ tí ọkùnrin máa complain tó bẹ̀rẹ̀ láì máa complain àìjọ ká mú ìfẹ́ correct ti ara wa ìfẹ́ yẹn báyà ìfẹ́ ìwọ mú fẹ́ láti bẹ̀rẹ̀ yìí máa ẹ jí kó nọ́kàn ẹ ìfẹ́ yẹn báyà níbẹ̀ ìfẹ́ ìwọ mú fẹ́ yẹn báyà níbẹ̀ àjọ ká mú ìfẹ́ yẹn àjọ ká ń bára wọn lọ pẹ̀sẹ̀ àjọ ká ń bára wọn lọ díẹ̀ ká yàn án méjì àjọ gbèrè wọn gbọ́ túwẹ́túwẹ́ fún mẹ́fọ̀ yí àjọ àgbègbè àwọ̀ wọn around 20 years ká méjì ẹ ti gbé wọn ara wọn lọ torí ẹni fún yan aka yàn ẹ lè ṣẹlẹ̀ náà ríra yan láì bọ̀rá kẹ́nẹ̀ ó yàn jà kó nọ́rẹ́wò
aládẹ máa mọ Ondo àwọn sáà máa ń fọ dáadáa dédé àgbáyé fọfọ Ondo ti láìkí okójù yàn bá fọbìnrin èhè rọ níbẹ̀ Ọlọ́run ó dá yín Ọlọ́run ó dẹ̀ dá wá bẹ́ẹ̀ fọyàká láìkí ẹ̀ àwọn olùmọ̀ ẹ̀ láìkí ẹ̀ láàrin èmi ẹ̀ láìkí ẹ̀ àwọn ẹ̀ láìkí kẹ́lẹ́ ẹ̀fọ́ yìí ó yàn gidi ó yàn ní o tó jẹ́ mọ́ yẹ jí wàhálà yìí mọ́ yẹ jí kẹ́lẹ́ ká dùjà lẹ̀ pẹ́ẹ́rẹ́ láàrin ni yìí kàn máa jù kàn táwọn méjì já balance ẹ̀ ọkọ rẹ̀ rábìsì ìyàwó rábìsì àìdùká mú ìfẹ́ ọkọ ìyàwó mú ìfẹ́ hàn iwájú díẹ̀ tí ọkọ láì mú ìfẹ́ imú hàn ẹ̀yìn díẹ̀ àmì ìjà wa pàdé ní òkórìtà àárín àwájọ ilẹ̀ pọ̀ bí sí bí ìjà wa ká lọ ní ìrọwọ́ ọrọ̀sẹ̀ pẹ̀lú ìfẹ́ àjọ wa ká romance ara wọn lọ àyàn ká jẹmu lára wọn lọ ìfẹ́ wa ká lọ inú ilé náà wa ká dùn yùngbà wa ká gbọ́ mo mà like family yìí ò rọ ni kẹ́nẹ̀yìn èlò lọ dáadáa àmọ́ ẹjọ́ ọkùnrin complain ni wọ́n dẹ̀ jẹ́ obìnrin complain má lè ká fọ ọkọ̀ mọ́kànlá mi ò kàn ayẹ́jì kẹ́nẹ̀yìn ká yàn ó wà important títí amúdàgbà bàbá mi kàn fọjọ́ kún ní bàbá kan ó jíjí la kàkẹ́nẹ̀kà ní orí gọ́ọ̀gù fọ important of sex ń àgbàlagbà pàtàkì ìbálòpọ̀ ń àgbàlagbà àmọ́ fọbọkùnrin bẹ́ẹ̀ tí wọ̀ ṣe 40 àbí 50 years àjíyẹ ní kẹ́nẹ̀kà yẹ pé ń prostate cancer tọkùnrin bá dẹ̀ ti wọ ọjọ́ orí ó nílò ìbálòpọ̀ gan gidi ní nítorí pé bẹ́ẹ̀ ṣe ìbálòpọ̀ yẹn constantly òun kẹ́lẹ́ prostate yẹn díẹ̀ nílẹ̀ mú dúró nára ẹni alábìrẹ̀ náà wà yín ẹsẹ̀ ẹ pa ọ̀pọ̀lọpọ̀ àgbàlagbà nítorí pé ìráyè ṣe ìbálòpọ̀ dáadáa tí ìbá dẹ̀ ti hí ìbálòpọ̀ dáadáa jọkùnrin ti ní ìbálòpọ̀ yẹn dáadáa àfẹ́ ti ọkùnrin jíjẹ́ pọ̀ ọkùnrin akamúnẹ́ prostate yẹn tí ìbá dẹ̀ ti fẹ́ kó prostate cancer yìí alábìrì apá ọ̀nùmú ẹ̀ àṣẹ operation ẹ̀ ọkùnrin mú àṣẹ oríṣiríṣi pains ìrora yóra nínú ẹ̀ ń wọ́n ọkùnrin tọkùnrin bẹ́ẹ̀ ti wọ̀ sí 50 years prostate cancer ni abẹ̀sí jẹnárun àkànáwó yìí ìdí èrè àwọn obìnrin agbẹ́dọ̀ fún àwọn ọkọ wa ní àyè ní àkàbá wa ṣe kẹ́nẹ̀ yìí dáadáa àìjọkùnrin ká ṣe kẹ́nẹ̀ ìdá bẹ́ẹ̀ fẹ́ ṣe láì ká basire ká mọ́ gbòòrò àyà ẹ̀ ká mọ́ gbòòrò oríwu ẹ̀ yí kẹ́nẹ̀ ẹ̀yìn lè ká dúró yẹ bẹ́ẹ̀ tí dúró gbọ́n bì sí bẹ́ẹ̀ gbàyè sí láì jókòó lé bẹ́ẹ̀ ni ọkọ ẹni jókòó lé kẹ́nẹ̀ ìjúwọ̀ fúnra ẹ̀ ṣe yẹ́yọ́ ọkùnrin yẹn ká ṣe kẹ́nẹ̀ dáadáa ní máa bá ní prostate cancer tó yẹ́jọ́ ọkùnrin ó bá síìkì bá mọ́kùnrin jẹ́ bá síìkì jókòó lẹ̀ wọ́n máa ká tọ́jú ẹ̀mí àti wọ́n máa ká gbé wígbè tọ́ ẹni yí kẹ́nẹ̀ ẹ̀ máa bá la tó bẹ̀rẹ̀ tí ìdùnnú lè kára kẹ́nẹ̀ yẹn dédé yẹ bẹ́ẹ̀ sí dáadáa ọkùnrin lè tètè ní stroke obìnrin lè tètè ní stroke dédé ẹ̀yẹ́ romi àgbẹ̀dùnmí ìyá obìnrin lè ká complain dédé gbà èyí ya níbẹ̀ mọ́ jọkùnrin àtobìnrin bẹ́ẹ̀ tí ṣe dédé kẹ́nẹ̀ yìí oríṣiríṣi àìsàn aka kó nára obìnrin yìí aka kó nára ọkùnrin yìí aka jáde ọkàn ọkùnrin yẹn obìnrin yẹn á balẹ̀ ọkàn ọkùnrin yẹn á balẹ̀ àlàáfíà á wọ̀ náà àgọ́ ara wọn méjì ìdí èrè yìí ipa pàtàkì ohun ìbálòpọ̀ mẹ́kọ́ ni nínú ìgbéyàwó Olódùmarè gbọ́ ipa pàtàkì ní o àmọ́ ẹ̀yà ká bára wa jà jọkùnrin máa bóbìnrin jà jọbìnrin máa bọ́kùnrin jà àyíká àwọn méjì ká sí ká mú ara bọ́kùnrin bá fọ ohun ń ṣe àti gbéra ẹlẹ̀ òun ó ní ẹni jẹ́jí ṣe bóbìnrin bá dẹ̀ fọwọ́n ọkọ mi kẹ́ni ọdẹ òun mi ṣe òkà mú gbòòrò ẹ̀ṣẹ̀ jẹ́ mọ́gídí jọ sọ́wọ́dẹ̀ ní ṣe sọ́wọ́dẹ̀ ní bá mi ṣe màmá gidi ṣe mú sùúrù pẹ̀lẹ́kùtù mú bá fọ ọkọ mi pé oríṣiríṣi olówó orí mi àlẹ́ nobody ìfẹ́ mi ká mú oríṣiríṣi orúkọ ká mú pé jóríwẹ̀ ká wálé yìí lè ṣe kíni yìí lè ṣe kíni ẹ̀yẹ fọ yìí láàrin èmi náà àtọkùnrin àtobìnrin ó ṣe pàtàkì o àmọ́ ẹ̀yà ká búra wa lórí ìbálòpọ̀ o àtọkùnrin àtobìnrin ajáwa méjì dájọ́ ṣe báyìí dájọ́ ká ṣe ìbálòpọ̀ yìí yínà wa lè ká dùn ara jí gbéyàwó wa lè ká dùn jìnnà gbéyàwó wa ká dùn dáadáa a má gbàgbé wọn bá wa like ẹ̀ a bá wa share àdẹ̀ká bá wa comment lórí wo ẹ̀ lórí wo a bá wa subscribe lórí wo iléeṣẹ́ wa yìí Yo Television lórí wo ètò wa ètò ńlá ètò dédé wa lóńdó ọmọ Ondo yí ọmọ ńlá àbúrò ńlá ọmọ bíbí náà ní o àbúrò ńlá ẹ̀gbọ́n ńlá àti ńlá ìyàwó ńlá Mary ọmọ Akínọlá ìyẹn bá ńlá fọ̀ ní dédé gbà nínú iléeṣẹ́ wa Yo Television àkàbá wa lọ o a máa gbàgbé àtàkàbá wa ọ̀sọ̀ọ̀sẹ̀ tẹ́lẹ̀ yẹn mà ní kú oníbẹ̀ ó máa ká sí èmi àti yan náà àǹfààní lọ́pọ̀lọpọ̀ oríṣiríṣi ń àfẹ́ká mú wá lórí ìwé ètò yìí ni à ń ṣe ò bàmí yèmí àti ó ká pàdé ní ọjọ́ mú ọlọ́ọ̀ ní kọ̀ àtúrí wa o à ṣe o.